ọ̀gá ńlá Fuji Gáúsù Fuji Olúọmọ ọmọ tó nọmọ pa ọmọ tó jọmọ lọ ṣé kí n máa lọ bẹ́ẹ̀. ìyẹn ọ̀dà ẹ máa kọ́ ọmọ nọmọ pa àkọ́mọ wa nọmọ pa ọ̀nà sẹ́ẹ̀lì nìyẹn kọ́mọ wa nọmọ pa kò dáa. èmi náà ti wà ọmọ lè ju ọmọ lọ. kọ́mọ ju ọmọ lọ àbí kó má nọmọ pa. kọ́mọ wa nọmọ pa kò dáa. Paso 1. ṣe ń rí yẹn sọ. ìyẹn tún ìlọ bẹ́ẹ̀. ojú ọ̀nà lẹ́wà ojú ọ̀nà lẹ́wà. ẹ kí àwọn olólùfẹ́ yín tí wọ́n ń wò yín nílé. ẹ̀yin olólùfẹ́ wa àyètẹ̀ fẹ́ràn wà dénúdénú àyètẹ̀ gbàtò àyètẹ̀ ní Pasuma náà ni èèyàn yín àbúrò yín pàdé yín eléré yín ẹ̀tẹ̀ fẹ́ràn ẹ má bínú ẹ̀kẹ́ tí wá ti pẹ́ kí n tẹ ọkọ sọ yẹn náà torí mo rò pé bọ́ ti ń sọ ń bí pé Pasuma àti rí ẹni báyìí àti rí ẹni báyìí lórí Gbajúmọ̀ àti rí ẹni báyìí ọtí rí ayé nìkan láti rí ẹni kí ló ṣe sẹ́yìn pẹ̀lú wọn ń jà ní wọ́n ṣe bẹ́ẹ̀ àwọn kémi náà kò sáyè bẹ́ẹ̀ náà ní èmi gan bí ṣe ń bẹ àwọn náà ni mo tún ń bẹ yìí náà ní ìsìnkú kẹ́ má bínú sọ ẹjọ́ tọrọ lẹ́wọ̀ ìdọ̀bálẹ̀ mẹ́rin ẹjọ́ orúkọ tèmi ní Wasiu Alabi Pasuma Shehu Fuji Gáúsù Fuji Fatia Fuji ẹ ṣáà ti mọ̀ bàbá ọba ẹ̀gbọ́n ọba èèyàn ẹ ṣáà mọ̀ èèyàn ọba ọ̀gá tiwọn òun lè yan tiwa ẹ má sọ̀rọ̀ jù. Gáúsù Fuji bàbá ọba ó máa jẹ́ ọgọ́ ni ẹ má sọ̀rọ̀ jù. ṣé ohun yẹn ṣé mo lè lo ṣá. àdúgbò máa jẹ́ ènìyàn sẹ́ máa sọ̀rọ̀ jù sẹ́. ká máa lọ bẹ́ẹ̀. ẹ wà lórí ẹ ká máa bẹ̀rẹ̀. ẹ ò dẹ̀ ní wá fẹ́ bí. ẹ máa bí ètò. gbogbo àwọn tí wọ́n bá wa lálejò a máa ń fẹ́ mọ bí kékeré wọn ṣe lọ ọmọ bíbí ìlú wo gan ni Alhaji Wasiu Alabi Pasuma. gbogbo yàrá lọ́mọ bí mo ti wà àwọn kan wọ́n Kwara ni Òró ni mo ti wà. Òró ní Kwara lọ́hùn nǹkan tá a mọ̀ yín mọ́ ni ògbóǹtarìgì òǹkọrin Fuji. ṣé wàá fẹ́ ká kọrin báyìí. ó dàbí ẹni pé ẹ máa ń rínú mo fẹ́ kẹ́ ẹ kọrin kẹ́ tún fi kí àwọn olólùfẹ́ yín ká tẹ̀ tó bẹ̀rẹ̀ ètò rárá. báyìí náà ni ó báyìí náà ni àní báyìí náà lérè tiwa ẹ̀yin tèmi báyìí náà la ṣe ń jó àti sọ pé báyìí náà ni àní báyìí náà lérè tiwa ẹ̀yin ìjọba àṣọ ó yá ẹ jẹ́ ká jọ rìn nínú ẹ̀mí orin ó yá ẹ jẹ́ ká tètè wo verse tún gbá chapter lójó látòrí recognition tó fi dórí gratitude kọlọ́n tó ṣàgbára dọ̀tún ní mú tọrọ fún mi I myself Jíbọ́lá o kó bá lè dojú tá tẹ̀yìn wá lọ wòsùwò bí many people ló ń ké mi pàṣọ. gbà iṣẹ́ Fuji yìí báwo ló ṣe bẹ̀rẹ̀ fún yín. bẹ̀rẹ̀ náà ni torí nígbà tí ń pé bí ọmọ ọdún mẹ́sàn-án bí abẹ́ wọn bí primary 3 primary 4 nígbà yẹn ní Muslim Mission torí Muslim Mission primary school mo lọ ní Ṣókùnbí ní mo ṣe so àti mo ti pé bí ọmọ ọdún bẹ́ẹ̀ ni àti mo ti pé bí ọmọ ọdún mẹ́sàn-án bí mẹ́wàá mo ti ń gbé pẹ̀lú mọ́mì mi nìkan so mọ́mì mi àti dáàdì mi ti separate so torí polygamous house bí oníyàwó méjì mẹ́ta ibẹ̀ ilé ibẹ̀ làwọn ti wá so èmi nìkan dẹ̀ ni mọ́mì tèmi bí fún dáàdì mi so àwọn ìyàwó tó kù náà bímọ tiwọn àwọn náà bímọ tó bọ̀ èmi nìkan ni àwọn àtẹ̀mí bí fún dáàdì mi so ẹ̀mọ̀ kan tó fàjà wọn gbà yẹn ní ilẹ̀ fẹ́ mọ̀ so wọ́n ṣáà gbèmí kó ń bẹ̀ wọ́n lọ ń gbé pẹ̀lú mọ́mà nìkan so ibi ká gbé pẹ̀lú mọ́mà nìkan yẹn náà láti jáde primary 6 àti bẹ̀rẹ̀ sí ní lọ secondary school Nigeria model high school nídìí Òrò so àti lọ so gbọ́dọ̀ mo ti wà ní school yẹn wọ́n ti ń ṣe intersport wọ́n ti ń ṣe gbogbo ẹ̀ lẹ́gbẹ́ máa kọ orin pẹ̀lú àwọn èèyàn kan lápá kan níbi kan àbá ṣe nǹkan máa lùlù so 1984 to be precise 1984 ni mo ṣe tán ní secondary school so 1984 yẹn Alhaji Wasiu Ayinde ṣe record tí wọ́n pè ní Talaso 84 so 1984 yẹn náà tẹ́mi náà ṣe tán school mọ̀ pé record tó rí nígbà tí gbogbo òlù ń jó kiri báyìí tí gbogbo ẹ̀ ń ṣe báyìí àmì náà máa kọ Fuji máa bẹ̀rẹ̀ sí ní kọ gọ̀gàn kí mi náà tẹ̀ wá bóyá wọn ẹni ṣe record fún mi èmi kan fẹ́ dàbí ẹni náà so specifically torí Alhaji gọ̀gàn mo ṣe bẹ̀rẹ̀ Fuji so Alhaji K1 ká máa la Alhaji yẹn torí Alhaji K1 the ultimate mo ṣe bẹ̀rẹ̀ Fuji nígbà yẹn àwọn náà ṣe ń jẹ́ Wasiu Ayinde barista gbà yẹn à ń jẹ́ gbà yẹn so a bẹ̀rẹ̀ náà wọ́n máa ń pè wọ́n backstreet artist wọ́n máa ń pè àwọn ẹgbẹ́ àwọn backstreet artist yẹn àwọn tọ́kọ̀ máa ń làgòlò káàkiri yẹn ẹ wo ẹ máa ń fariwo díwá létí bí àṣà bẹ̀rẹ̀ a ṣe yẹn
fún bí ọdún 9 ká tó rí ẹni tó pè wá pé ká lọ ṣe rẹ́kọ̀dì. talent tó pè yín láti ṣe rẹ́kọ̀dì. ẹrú ọwá rẹ́kọ̀dì ni Ọlátúnjí ọmọ Sàròmí wọn ló pè mí gbà pé ká lọ ṣe rẹ́kọ̀dì nígbà pé ká tẹ̀ dán ẹ̀wò ká tẹ̀ ẹ̀wò bóyá wà lè rí ṣe àdẹ̀dúpẹ́ fọlọ́run. Olúwa ṣeun. ibi tá a wà lé ní kí ni àkọlé àwo tí ẹ wá kọ́kọ́ gbé jáde. recognition ni tó rà fẹ́ kí àwọn èèyàn recognize wa ní di iṣẹ́ Fuji pé onífújì tuntun míì tó ti dé o so ẹ ti ráwọn Adéwálé Àyùbá ẹ ti ráwọn Alhaji Barrister ẹ ti ráwọn Alhaji Kollington ẹ ti ráwọn Wasiu Ayinde oríṣiríṣi onífújì rẹpẹtẹ bẹ́ẹ̀ èmi tó ti dé àfẹ́kọ̀ọ́ recognize wa so nígbà táwọn á ṣe yẹn tó wá ṣe follow up album tá pè ní Choices. ẹ kọ díẹ̀ fún mi nínú recognition yẹn. tí wọn bá sọ pé agbára kákáká kọ́lá fi ń kọ̀rí tiwa agbára ńlá kọjá níta bàbá ọba padà bà lábàsá lágbára alágbádá nìyá fi ń dín kára ẹ sọ fún bàbá alágbádá rọra létí àgbádá wa alájà tó ta ṣáwá ńlá gbàǹgbà àgbàlagbà Abíọ́lá alára àgbà ìdá mo kọ yẹn mo kọ B mo kọ D mo kọ A mo kọ ẹ wọn á ní iṣẹ́ ọgbọ́n orí ni Alábí mi o iṣẹ́ ọgbọ́n orí ni Alábí mi o tó bá ń gbọ́ múlẹ̀lẹ̀ Alábí mi bá so ètí kò múlẹ̀lẹ̀ kò múra jò wá adétú ẹpọ́ndò bẹ̀lẹ́nu wẹ́sẹ̀ bọ́ọ̀yì Alábí o Pasuma Fuji lẹ́ ń gbọ́ Pasuma Fuji ló gbòde tí gẹ̀lẹ́dẹ́ bá ti dóde tẹrú tọmọ ní wò gẹ̀lẹ́dẹ́ ó jọ bí ọ̀fọ̀. mo ìfẹ́ sọ náà ẹ máa wọ̀rẹ̀ kò sí wàhálà nítorí mo ti fẹ́ máa lanúlẹ̀ pé ṣé kìí ṣe inú ẹ̀mí bòmí làlájì tí wàá wọ̀ yìí. first record wa rẹ Olúwa ṣeun. gẹ́gẹ́ bí iṣẹ́ àníyàn tẹ wá yàn láàyò láti máa ṣe yẹn Fuji orin Fuji ní kíkọ kí ni a lè sọ pé ó jẹ́ àwọn bíi nǹkan bíi ìpèníjà tí ẹ dojúkọ àmà challenges kí ẹ tó wá di ẹni tí ẹ dìlé ní. any challenges oríṣiríṣi obstacles mẹ́rin la fẹ́ sọ mẹ́rin la fẹ́ kà èèyàn lè má ka gbé yẹ́n ní kéèyàn ka oríṣiríṣi èèyàn ti pàdé sí pé challenges oríṣiríṣi rẹ̀ bí ká lọ ok ẹ ká for example bàtà pera tó yí dàtà náà pè wá ní backstreet Fuji artist yẹn mo ti lọ síbi kan rí lọ́dún kan tọ́ ti torí iṣẹ́ síbẹ̀ iwájú ilé èèyàn tó torí iṣẹ́ sí yẹn bẹ́ẹ̀ alákọ̀wé ni o bẹ́ẹ̀ akẹ́ni kọ́ ṣàtúnfún wọn pé wọ́n lè torí iṣẹ́ síbẹ̀ nílé sun wọ́n fẹ́ ṣe pàtí lálẹ́ mọ́jú ẹ̀kọ́ oníṣẹ́ yín lálago mọ́ ìwà àti torí iṣẹ́ lẹ̀ so tó máa bẹ̀rẹ̀ láago 11 bàgọ́ 12 òru ń sìn ó máa kọrin dàbí aago 5 níbi etí wíńdò mi báwo làwọn ṣe fẹ́ sùn mo rò pé gbà tó di pé 2006 same àdúgbò yẹn àti wàá fẹ́ ṣe eré wá jẹ́ carnival àdúgbò yẹn ló fẹ́ ṣe wọ́n wá pé Pasuma pé wọ́n sọ fún mi pé ibi tó fẹ́ sẹ́ẹ̀tì sí wọ́n sọ fún mi pé wọ́n máa yẹ kán sẹ́ẹ̀tì síbẹ̀ o ìwádìí mi náà ilé ọjọ́ yẹn kan tó ní excuse me tó ní ká máa sẹ́ẹ̀tì sí pé àwọn fẹ́ sùn ilé ẹ̀kọ́ náà ní káwọn ní àwọn ní káwọn pé bínú ní káwọn torí iṣẹ́ sí pé bàbá tó nílé sọ pé òun fẹ́ rí Pasuma yẹn fẹ́mi lé gangan tó ti ní pé àwọn fẹ́ sùn àwọn àdé stop àwọn ilé ọ̀hún náà ni bàbá tó wà nílé yẹn sáwọn ò mọ̀ pé bẹ́ẹ̀ Pasuma jọ yẹn bóyá ló ti di nǹkan tó fẹ́ ṣe carnival àdúgbò tán ni tí ògbà àdúgbò tó pé òun nìkan pé tán wá ní iye ìwé bí ni kò jẹ́ kókó sí ká lè máa rí wo dáadáa orí báńkó lè ta bá wà yìí so a lè máa rí Paso dáadáa kò sí bẹ́ẹ̀ nìkan wọn àdé dín wa lójú sọ Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ so oríṣiríṣi bẹ́ẹ̀ lè fẹ́ ká àti lọ program kan rí ní Lẹ́kì rẹ pé wọ́n lára la máa open show torí pé àti ìṣe star àwọn Fẹ́mi Kuti àwọn Daddy Showkey àwọn Raskimono àwọn Orisi Wiliki àwọn náà máa kọrin gbẹ̀yìn àwọn KSA ìwọ ni kò open show 1997-98 that same promoter sọ fún mi pé Paso ò lè kọrin wọlé máa kọrin gbẹ̀yìn o ní Lẹ́kì Sunsplash yìí o torí pé tó bá ti kọrin tó bá ti lọ báyìí show ti tán nìyẹn ìwọlé máa kọrin gbẹ̀yìn o lè lọ so oríṣiríṣi bẹ́ẹ̀ tí wọ́n ti pàdé ọ̀tọ́rí pé Ọlọ́run ní ìfẹ́ yàn Ọlọ́run fẹ́ yàn lò ibi àwà yìí nìkan ló kó wa ní history ní tó kú o. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. Alhaji Pasuma àwọn olólùfẹ́ yín lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà tí wọn ò ní àǹfààní àti dúró bá yín sọ̀rọ̀ bẹ́mi ṣe láǹfààní ẹ̀ lénìí nílùú Nàìjíríà àti ní òkè òkun àwọn tó fẹ́ gbóríyìn fún yín nípa orin tó mọ́gbọ́n jáde orin tó dùn jó sí tẹ̀ máa ń kọ
àwọn kan dẹ̀ tún wà tó jẹ́ pé ìbéèrè náà fẹ́ bí yín o ṣé rí abala tá a fẹ́ wọ̀ yìí abala yìí fẹ́ jẹ́ òun ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nífẹ̀ẹ́ sí jù ní pàápàá àwọn tí òkè òkun hàn tí ẹ jẹ́ ká sinmi. kí lórúkọ abala náà. ẹ ṣe abala ojú abẹ òun ni. ojú abẹ. bẹ́ẹ̀ ni. èmi náà máa ń wo programu yìí yóò ṣe ojú abẹ ni láti máa ń lọ interview àwọn èèyàn. ẹ gbà òun ni. àwọn interview àwọn èèyàn èmi ni Mr. Túndé Arómáṣọdún ẹjọ mo fẹ́ bèrè lọ́wọ́ Aláàjì ni pé ìjà àwọn àti Saheed Òṣùpá yẹn ṣó ṣì ń continue ni àbí wọn ìjà mọ́ ṣèbí ibi tẹ́sí máa. abala yẹn gan-an òun la dé ṣó ti yá kásìkò abẹ́kọ̀. èmi náà ó yà ẹgbẹ́ mo ti mọ orúkọ tó fẹ́ ṣe. ẹ ti mọ àmọ́ bóyá mi ròyìn pé ẹ mọ ìbéèrè tí wọ́n fẹ́. kò sí wàhálà kan béèrè àwọn kò ṣáàdì kò sí tó máa ju yẹn lọ. ṣé lóòótọ́. kò sí béèrè kankan tó lè ju yẹn lọ ṣá ìbéèrè tí everybody máa ń béèrè gbogbo ògbà tó yẹ kán ti get tired of tí ò sú wọn òun ni pé ẹ̀yìn àti Saheed Òṣùpá ǹjẹ́ ò lè máa parí jà yín so mi rò pé béèrè kan wà tó máa ju yẹn lọ sọ ó yá gbọ́. ẹ jẹ́ àti ẹ̀wò ó yẹ jẹ́ àsojú abẹ́ǹkò. Alabi lólórin o Alalabi lólórin o olórin àgbàdùnú olórin ọ̀dọ́mọdé pẹ̀lágbà Alalabi lólórin o orúkọ tèmi ni Akóredé Àjàdí èèyàn tó ga láwa ọ̀gá ńláwà látòrí bó ṣe ń lọ láti wà lọ́dọ̀ ọ̀gá àrẹ̀mọ gbábọ̀mọ̀ ọ̀gá àwọn aláìkè ọ̀gá gan ọ̀gá lára tẹ̀lé ìjọba wa ìjọba òkè ìjọba àṣàlẹ̀ ìjọba àárín àwọn òkè ń sọba ìjọba tó ń sanwó ọba làwa àwọn là ń sanwó fọba ìjọba ló ń gbẹ́ títì ló ṣe títì tó ń gbẹ́ kọ́tà ìjọba ló ṣe kíni ló tún ṣe bridge ìjọba ló ń ṣe everything ó ti yé ìjọba ló ń sanwó ọba àwọn afọ́ fún pàṣẹ ọlọ́run ọ̀rẹ́ máa dá fún wọn gbogbo wọn fún wọn tún gbà wọ́n ṣe fún wọn lálùjọ gbogbo ẹ̀ là ń láìkí o ọlọ́run máa bá bùkún wọn àjíǹde àlàáfíà ara ọlọ́run máa bá fún wọn bó ṣe lọ àárẹ̀ máa bọ̀ wọn lórí látòrí recognition desperado Fuji motion. eléyìí fẹ́ kàtọ́ o àti ìbéèrè kan tó wà tó tún máa ju. ẹ̀yin náà wípé ìbéèrè kan tún dé. mo ti rò pé ìbéèrè kan tó tún wà tó máa ju eléyìí ò béèrè kankan rárá bọ̀ àdúrà pọ̀. ẹni tó kí yín orin ni mo fẹ́ kẹ́ fi dá lóhùn. irú orin mo fẹ́ kọ fẹ́ ni o. ìgbọ́n ẹyin tèmi Alabi Pasuma tẹ́ ń fẹ́ wà Ajibola o mo ṣe special ẹwé sẹ́ẹ̀bọ̀ ẹni tí mo wò ó tán Ajibola o kọ́lọ́n bá mi ṣàánú ẹ Paso gbòǹbí ẹ bá náwó sí kó máa jóná kó máa jó ṣe o ẹ ò ní ká bá wọn pẹ́ ṣe fẹ́ràn Ajibola àjọ máa láṣẹ pẹ́ wẹ́sẹ̀ lágbára Ọlọ́run àwọn kan ti wò bẹ́ẹ̀. àwọn náà wò inú ẹ nìyẹn á dùn tó jẹ́ pé. ó fẹ́ kọ gbogbo Fuji ló ti desperado Fuji motion kó kọ kò yẹ kẹ́ gbé ẹ̀kẹ́ kọ́ pè tán ẹ̀kẹ́ kọ́ pè tán ó yẹ jẹ́ àpàdà ẹ ṣe o mo appreciate o. ẹ bá wa sí ọ̀gá ńlá of Fuji Alabi Pasuma lórí ètò Gbajúmọ̀ la wà orúkọ tèmi ni Ìdòdòyè yẹn ní San Francisco ní ìlú Amẹ́ríkà bẹ́ẹ̀ ṣe ṣe ni kẹ́ máa ṣe o à ń gbádùn yín o you're a role model our boys ẹ̀rẹ̀ ti sọ pé kò sí jà mọ́ pé ká má jà ọ́ kò sówó ní àwọn boys ń jà ẹ má jà mọ́ àgbà ti dé o anyway lórí YouTube a máa ń gbádùn yín níbí so gbogbo ẹ̀yin èèyàn tẹ́wà all over the world diaspora ẹ máa wo lórí YouTube o ètò Gbajúmọ̀. ara ló ìbò lélẹ̀ yìí. àti San Francisco ni ẹnìyẹn. ẹnà mo rí African American Student Summit mo rí tán wọ̀ àrùkọ àwọn ará Amẹ́ríkà lélẹ̀ yìí. kẹ́ bá lè mọ ìrìn tá a rìn nítorí àwọn olólùfẹ́ yìí. ẹ ṣé. kò tọ́pẹ́ owó ni kẹ́ kó wá kò tọ́pẹ́. ẹ ṣé. èyí tí mo ṣe gan ju owó lọ ẹ máa ké gbogbo àwọn tó ń ṣe tó jẹ́ crew ní Gbajúmọ̀ ẹ máa ké wọn pọ́n ṣe èyí tó ń ṣe èyí ó tún pọ̀ wọ́n lè rẹ́kọ́ọ̀dù ọ̀ tó wà lókè nílùú ọba àwọn pọ̀ ọlọ́run bá mi wà pẹ̀lú ẹ̀yin náà. ìbéèrè tún wà láti ọ̀dọ̀ àwọn olólùfẹ́ yín ní orí ẹ̀rọ ayélujára ẹni yìí ó ní òun jẹ́ Kẹ́mi Ṣọ́lájà ó ní àwọn nífẹ̀ẹ́ sí yín gan-an ni wípé àwọn máa ń gbádùn àwọn orin yín ń pé ìbéèrè táwọn ní fún yín kò jù báyìí wọ́n ní àwọn olórin Fuji tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dìde wo ni ẹ̀ ń ràn lọ́wọ́ láti lè dé ipò tẹ́yìn náà wà.
ọ̀pọ̀ bẹ́ẹ̀ la máa kà ní ìṣẹ̀lẹ̀ sọ pé iye báyìí àfi tó yẹ bá wo CD Paso àfi tó bá wo fídíò CD tí mo ṣe ní patí ló máa rí pé ẹni ń gbìyànjú. Mo fẹ́ lọ sọ pé orí stage mi nìkan nínú gbogbo onífújì pé orí stage mi nìkan láti máa ríro àwọn kan bẹ́ẹ̀ pé eléré onífújì bíi 8 bíi 7 àkọ́kọ́ perform kó tó di pé Pasuma ṣeré ní ìròpó onífújì kọ̀ọ̀kan gbà rú ẹ̀. So àwọn ọmọ yẹn náà dẹ̀ wọ́n ti fi pé táwọn ti máa show talent àwọn táwọn ti lè showcase talent àwọn ni táwọn èèyàn ti máa rí àwọn so wọ́n dẹ̀ ń wá so wọ́n ṣe ń wá yẹn náà la ṣe ń ìtarípa lè pẹ̀lú gbogbo ẹ̀ náà kọ́ léèyàn lè tẹ́ lọ́rùn ètò bá rí pé o lè ṣe wá ṣé wọn tó lè ṣe náà ni but mo ń gbìyànjú mo ń try kọ́lọ̀ pín wa lérè ni. ẹni yìí jẹ́ Akin Adéyẹmí wọ́n ní pé àjọṣepọ̀ yín pẹ̀lú àwọn òṣèré oní òyìnbó ìyẹn ní pàápàá wọ́n dárúkọ Lámídé wọ́n dẹ̀ tún dárúkọ Tiwa Savage ìyẹn àwo tẹ́ ẹ ṣe wípé kí ni èròǹgbà yín kí ni ìdí tẹ́ fi bá àwọn ẹni yìí tẹ́ fi bá wọn ṣeré. mo ti kò yẹ káwọn Lámídé àbí káwọn Tiwa Savage gan kan tó dé mo wọ́n lè sọ pé mi ni Fuji àkọ́kọ́ tó kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ní hip hop ní Nàìjíríà ní 1995-96 pẹ̀lú àwọn Remedies nígbà tó ń ṣe ó yẹ keep on rocking ọ̀rọ̀ bọ̀ keep on posing yo èmi ni mo kọ́ bá wọn ṣe tó ṣe jealousy as I was walking down the street of Lagos State mo rí sèṣì kan tó rẹwà tó tún lápò ó ní Paso ṣó wà ó mo ní bèbí mo wà ó ó ní ṣe fasta ṣe ló wọ̀ tàbí Calvin Klein ó ti 96 kò tí ì sí plantation boys gan débi pé Two-Face máa wà so kò ń ṣe pé bóyá àwọn Lámídé tó ẹ̀ṣẹ̀ dé àbí àwọn Tiwa Savage but àwọn Lámídé ìgbà tó ń dé àwọn náà change bí kíní yẹn ṣe ń lọ náà ṣe change ẹ̀ after táwọn sọ pé àwọn Remedies yẹn àtúrà àwọn plantation boys àtúrà àwọn nice ìgbà nice tó ṣe kọ́ta pè ní àtijọ́ lọ́nà ó àwọn lè bá wa àtijọ́ so mo èmi ni first Fuji artist ní Nàìjíríà mo sọ dáadáa ní ọ̀pọ̀ yìí pé bóyá kíní ti kọ́kọ́ bá wọn ní pop ṣe so ti bá tún bó ní pop ṣe kọ́ àbí mo tún ṣe album àbí mo rí àwọn Tiwa Savage mo rí pé òkè àwọn lọ́lọ́run gbà fún sí because time by time ni so àwọn náà wà ń bẹ̀ sí àwọn Lámídé àwọn náà wà ń bẹ̀ sí kọ́lọ́njẹ́ kan wà ń bẹ̀ pẹ́ àdúrà tẹ̀mí fáwọn ọmọ ẹ̀ náà nìyẹn tó wáyé pé àwọn náà lọ́pọ́n tó súnkàn sí tàbá tó súnmọ́ wọn tàbá wọn ṣe mi rò pé ó burú kò sí tó burú ń bẹ̀ bọ̀ ìgbẹ̀lẹ́ àwọn ní hip hop àwọn náà mọ̀ kò sí tó máa kí mi nu wọn tó máa dìde dúró àwọn ọmọ gẹ̀dẹ̀ àwọn ni mi. ọmọ pé bàbá àwọn ni ó ti pẹ́ ìyá mi sí rè kó jẹ́ tún bàbá gan tó jẹ́ dáadé wọn tó ń pè ní Sunny Adé wọn kò ní kí mi lórí dúró mi kò lè ṣe. tó bá ṣe ń kọ́. àní kò ní ṣe wọ́n tẹ̀ ní respect mi kò ń ṣe Fuji ibi Fuji láàrin fi wà Fuji ní kíní kan tó máa rí kíní kan tó máa gbé fi ilé ajọ wà náà ni kí ló wá pù èwo ni ẹjọ ojú kó ẹgbẹ́ ẹjọ Fuji láàrin fi wà o àwọn ọmọ ní pọ̀pọ̀ ẹ̀ wá ti rí ẹ̀nà tó máa pariwo látọ̀ bàbá Paso wẹ́ẹ̀dọ̀nsà bàbá Paso wẹ́ẹ̀dọ̀nsà ayé ká lè tọ́nu ẹ̀ gan kí n do ní pọ̀pọ̀ gan kí kó Fuji gan Barrister kan lè má láìkẹ́ láti inú kòtò ni pé a má ṣe báyìí wọ mọ́ kan tó lè ṣe nílé lọ ni. ó dà ìbéèrè tèmi wá fẹ́ bí ìbéèrè tẹ̀yìn ara yín fúnra yín gan tẹ́ ti béèrè ni èmi fẹ́ wá mọ̀ nísìnyí pé ìjà ẹ̀yin àti Saheed Òṣùpá tó ti dópin. gbogbo ìgbà wọn náà máa pariwo nípa yẹn sọ ọmọ ó pẹ̀lú nǹkan tí bàbá tá a wò lójú abẹ yìí sí tó sọ pé Paso ti sọ pé àwọn ajá mọ Paso tó ní ká má ṣe kí mo ti sọ ti pẹ́ kò sí nǹkan tó ju àwọn èèyàn kan àwọn tó kàn mí mọ̀ bóyá wọ́n fi ń ṣe tajà ni o bóyá wọ́n fi ń ṣe pé kọ́ wọ́n ṣe máa fi máa rí àwọn ni o bóyá wọ́n fi ń ṣe pé òkè tí àbá bá ọ̀bọ Ifá wọn ní gbọ́ adúnnú mi mọ̀ because mi ti sọ times without number pé kò sí jà mọ́ kò sẹ́ni bọ̀rẹ̀ tó ń jà ibi táyé tẹ̀ dé sìn gbogbo ara ti di grandpa ara ti di kinní kan ibi tí ní ìyá ìyẹn wọn ṣe 50 yẹn ni mo ṣe máa báyọ̀ ṣe màánú báyọ̀ jà ní 50 ọdún mi ì bá mi báyọ̀ kan jà mi mọ̀ bí èèyàn bá mi jà jẹ́ kí n speak for myself. ẹ̀yin ò mọ̀ bóyá èèyàn bá yín jà mẹ́yìn ò bá yàn jà. ní Fuji tìbí tí Fuji délé ní gbogbo àtàǹkọ̀ Fuji gbogbo wọn ni mo nífẹ̀ẹ́ sí mi wà lè sọ bóyá tí ò nífẹ̀ẹ́ mi wà nù wọn bọ̀ èmi nífẹ̀ẹ́ gbogbo ní Fuji gbàgbàtà. ṣé lóòótọ́ ni pé nínú agbo àwọn onífújì
ẹ máa ń fẹ́ máa ní èmi làkọ́kọ́ èmi nìkejì èmi nìkejì. ọ̀nà mo sọ fún yín ìyẹn pé Two-Face gan tó jẹ́ 1998 náà bẹ̀rẹ̀ Plantation Boys 98 ní Plantation Boys bẹ̀rẹ̀ after àwọn Remedies ní 96 àwọn Plantation Boys látún rí ní 98 so Two-Face gan tó jẹ́ pé àwọn náà bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ kó tún wà lẹ́yìn àwọn Remedies tí àwọn ọmọ tó ń wà ń bẹ́ẹ̀ sìn tó bá rí bàbá wọ́n ní gbàgbọ́ nínú pé káwọn respect èèyàn tó ṣáájú àwọn dé ẹ bá ra àwọn small doctor ń sìn tó bá rí nice àwọn ní bàbá nice alákò méjì kíníkan kíníkan àwọn ẹ̀ náà wà ń bẹ́ẹ̀ sìn bọ̀ wọ́n mọ̀ pé àwọn nice ti wà ń bẹ̀ before àwọn ọmọ fún wọn respect but Fuji mo mi tó fi dá o mi mọ tó ti ró mi tó fi dá o àríwí bọ̀ jù àríwí bọ̀ sí irú àwọn lè rí àwọn ṣe Fàdéwálé Àyùbá ṣàkàtà pé brother kíníkan ìwọlẹ̀ ṣe kíníkan ẹ̀yẹ káwọn ọmọ tó ta ara wa àfi tó bá yẹ pé ó láìkí ẹ fúnra rẹ̀ ẹ tó bá yẹ pé kó belong sọ́nà sáàdì bòmí àbẹ́ tí ẹ tó mẹ́rin náà tó tẹ̀ ń ṣàgídí gan èyí tó jọmọ wa ni wọ́n gbà tí tójú ò ti là gbà tí gbogbo nǹkan ti change èyí tó jọmọ wa ni wọ́n ẹ̀nà àwọn àtúntí wá di pé kíní kan àwọn náà ti ní fáǹsì mélòó méjì mẹ́ta kan àwọn náà ti bẹ̀rẹ̀ sí ní sọ pé òkè tó bá dẹ̀ yẹ pé bẹ́ẹ̀ náà ni kó lọ́n ṣàánú gbogbo wa kó ní kálukú wa lórí ọwọ́ ẹ̀ ìwọ máa jórúkọ fádà ẹ̀ yóò náà máa jórúkọ fádà ẹ̀ kó fájà ó fẹ́ disrespect mi ò fẹ́ gbà ọjọ́ kó ní kálukú wa lórí ọwọ́ ẹ̀ so yẹn kò sí jẹ́ kò sí wa lẹ́ni tí kó ká pàdé ní patí ó dàrí pé tó bá rí mi ó máa fẹ́ disrespect mi ìwọ dàrí ó fẹ́ fún mi respect ẹ̀ kó fún mi ò fẹ́ káwọ́ sókè fún pàṣẹ lójú àwọn èèyàn wàá jókòó sí ọ̀nà sáìdì bẹ́ẹ̀ èmi náà wá ga mi sí ọ̀nà sáìdì kò tí ju bẹ́ẹ̀ lọ tó bá rẹ̀ tó táyì kẹ́rin kálukú máa lọlé ṣèfì ní àjọ gbé mọ́tò kan náà wà ìṣá ni wọ mọ́tò ẹ lọ èmi gan gbé mọ́tò mi wà ní ọ̀nà gbé mọ́tò tiẹ̀ wá sàárẹ̀ máa ríra ń jọ mi àní fi pọ́ǹdì Fuji ká gé bẹ́ẹ̀. àmọ́ ká wá wò ó pé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àgbà òṣèré ní pàápàá ní ìdí Fuji kí ni àwọn ìgbésẹ̀ tẹ́ ẹ̀ ń gbé láti rí pé àwọn nǹkan báyìí ẹ dẹ́kun ẹ̀. àwọn ń fẹ́ rí mi ò fẹ́ tó sẹ́yìn èèyàn yìí bíi pé ó senior mi problem tó wà ń di ẹni mi rẹ̀ rò pé o lè múyàn ní tipa tí kò kò sí pé ọmọ mi ní àyà kó yá àwọn èèyàn pọ́ ọmọ mi ní ẹ̀ jẹ́ kó yé wọn pọ́ ọmọ mi ní kò ṣe èèyàn ṣe mú bẹ́ẹ̀ o àfi téèyàn ó dàbí àfihàn pé òkè mo fẹ́ respect yín pé àti Dóyin Kúkọ̀ yìí mo mọ̀ respect yín fúnra mi nílẹ̀ Yorùbá ẹ̀ tá a bá fẹ́ rí ó dàbí ilẹ̀ Yorùbá ní kíní ẹ̀ wà ẹ̀ tí Yorùbá bá fẹ́ pọ́nlé ni Yorùbá máa ń pọ́nlé ẹ̀ tí Yorùbá ò bá fẹ́ rí Yorùbá ò fẹ́ rí Yorùbá ní kíní kan ìgbà wo la jí ẹ̀ tá a bá ṣe kíní kan láàárín ìgbà wo la jí tá a rí yàn ẹ̀ tá a fẹ́ nílé ẹ̀ǹjìn àwọn ní òkè ọmọ aláyé yẹn jẹ́ ká lọ kí ẹ̀ wọ́n ní Kútọ̀nù ló ń gbé torí pé ẹ̀fẹ́ Kútọ̀nù yẹn máa dàbẹ́ pé ibi ẹgbẹ́ ń bí báyìí ni pátá wọn ní ẹ̀jẹ̀ ká lọ kí yàn kan kìnìún kan wá níbo ló ń gbé ibi kò sọ́kọ́ mẹ́rin lọ́kàn ní kò sọ́kọ́ tó dàbí ọ̀nà tó go ẹ̀ ó ti jìjù èmi ò lọ kò sọ́kọ́ yẹn jì bí torí pé kò fẹ́ràn ẹ̀ ni nígbà pé ilẹ̀ Yorùbá ni kíní ẹ̀ wà ọkọ lọ́wọ́ máa kọ́ gbọ́ àmọ́ ṣe ìwà tó ní kálukú bá mọ̀ kó wọn wù tó lè yẹ káwọn èèyàn máa fẹ́ràn ẹ̀kọ́ dẹ̀ máa sọ̀rọ̀ ẹ̀ dáadáa káàdẹ̀ òrùgbà tábà ní símọ́ táwọn èèyàn ṣe máa sọ̀rọ̀ wa pé èèyàn báyìí ìgbà tó wà nǹkan báyìí ló ṣe òní kárò mú. gbogbo ẹ̀yin olólùfẹ́ Alhaji Alabi Pasuma ọ̀rọ̀ ni wọ́n ti ń sọ látẹ̀kan yìí bó tilẹ̀ jẹ́ pé ó ti tó bí ọdún mélòó kan tá a ti nìkan wá sórí ètò tán ọ̀rọ̀ ayé wa tí wọ́n dẹ̀ ti tọrọ àforíjì lẹ́ẹ̀kan mo mọ̀ pé tá a bá tún pè wọ́n ní ìsìn kíá lẹ máa ṣe kí ni. kò lè pẹ́ tó ìwọ. kò lè pẹ́ tó ìwọ. àwọn èèyàn ti ń para kò gbúdọ̀ pẹ́ tó ìwọ àwọn èèyàn ti ń para fún mi kò gbúdọ̀ pẹ́ tó ìwọ. ẹ máa wò ẹ má change. Alhaji Alabi ẹ kú jókòó ìlú tẹ́ ẹ ti wá ìlú ńlá ni ìlú tó jẹ́ ìlú tí wọ́n ti ń sọ ìjìnlẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni ìlú tí wọ́n ti gbé ẹ̀sìn ìṣe àti àṣà Yorùbá tí wọ́n ti gbé ga ni. abala tèmi àti ń fẹ́ wọ̀ ní ìsìn mo mọ̀ pé ẹ mọ̀. mo mọ̀ ibi tí a máa ń mú kí nínú àgbẹ̀ ẹ wà ẹ̀kọ́ náà bèbè sí o ẹ wà lọ bèrè pẹ́sọ̀ tó kọjá bó ṣe yẹ màá gbé síte kó lẹ́fọ̀ fún yìí o olóyè o tó sọ gbàgbé ìyá o Alhaji ẹ gbọ́ ẹ wá lọ mú Yorùbá lákọ̀ wá pé kíní kan ló dorí kodò tí kíní kan ti fi kíní kan máa sọ ọkọ tó ní fún yín o so ẹ mọ̀ nǹkan tẹ́ fẹ́ béèrè o. ó dà Alhaji ẹ wá tún gbọ́ nǹkan tẹ́ bá mú òun lèmi máa bí. ẹ bá wọrí máa ṣu dáadáa ẹ máa gbó dáadáa ẹ bá wọrí ẹ ṣì.
abala ṣé o láyàwó ni ó yá fúnra yín ní kẹ́ṣù. mo ṣé mi lè wo àbí mo lè wo. ẹ lè tú bí tí ẹ wo gan ẹ ti máa ẹ dá jẹ olóyè mú tó dáa ni wọn lọ mú. ẹ máa tú ẹ bá mi gbé. mi lè tú mẹ́ta ni ẹyọkan lè mú. mẹ́ta ni. mẹ́ta. ó ga o àwọn tó máa ń mú kiri ẹ láwọn lọ béèrè question tó ga jẹ̀rí mi lọ wọn lọ béèrè question pé ìbúra adìyẹ ń gbà bímọ. ẹ tí ì rò tán náà. àmì èrò mo fẹ́ máa wo tí mo lè mo rò kí mo lè rí níbi tí àárín kan pàṣà. ẹ lè rí ó ti tó àlàjì èdè ṣé mẹ́rin lẹ fẹ́ dáhùn ni. kò sí ìtẹ̀gbá. gbogbo ẹ̀yin olólùfẹ́ Pasuma ẹ jókòó wọ́n fẹ́ bẹ́ẹ̀ sí tú Yorùbá fún wa báyìí. mo sọ fún yín kọ́ ọmọ ẹ̀kọ́ lè rí ẹgbàá bóyá ìṣẹ̀lẹ̀ ẹ̀kọ́ náà bí mi sí o. èdè tẹ́wá èdè tẹ́ sọ yín kọ́. mo lè gbédè o bó bá ní sọ Kwara yín sọ Kwara ń bí àwa yìí. ẹ sọ ebi Kwara mo jòkó ká yín sọ Kwara bọ̀ ẹ̀kọ́ náà bí mi sí ẹ̀kọ́ ni. a sọ òyìnbó lẹ́kọ̀ọ́ Yorùbá náà là ń sọ lẹ́kọ̀ọ́. Yorùbá Èkó yàtọ̀ sí Yorùbá ìlú òkè o ìlú òkè lọ ti mọ̀ pé ibi kan ládìẹ ń gbà bímọ àwọn ti kó yọ ọ̀fẹ́ ráyè o tó bá ti bímọ wọ́n fún ẹ̀yìn ẹ̀ tó bá dẹ̀ kó máa dín náà ní wá òkè wọ́n bá dẹ̀ máa ṣe náà ní kò ṣe kò sáyè wọn ráyè lẹ́kọ̀ọ́. wọ́n ní kò sáyè àpàlà lẹ́kọ̀ọ́ alẹ́kọ̀ọ́. ìbéèrè kẹfà tó jẹ́ àkọ́kọ́ ọjà bàbá mi kan láéláé. ó yá èrìṣò ọgbọ́n kó sọ fún yín lẹ́ẹ̀kan. ìbéèrè kẹfà tó jẹ́ àkọ́kọ́ ọjà bàbá mi kan láéláé ọjà bàbá mi kan láéláé kò ṣeé gun mọ́tò lọ bẹ́ẹ̀ sì ni ọ̀kadà ò débẹ̀ bẹ́ẹ̀ sì ni kò sí ẹni tí ò mọ̀nà ọbẹ̀ ẹnikẹ́ni tó bá lọ sọ́jà náà kò dẹ̀ kí ń padà wálé mọ́. ọ̀run nìyẹn kí ló tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ẹ̀fún nìyẹn táwọn gbé mọ́tò ẹ̀fún rí èwo ni ó lè tẹ̀ dáwà òkè ẹ̀fún mi rú ẹ̀kọ́ sí ọ̀run ni ọlọ́dẹ tó bá ti lọ bẹ̀ mo ti retí mi tẹ́fẹ́ láàdì sí ọjà bàbá yìí láéláé yẹn mo ti rò pé mo lọ ja bàbá yìí yẹn fẹ́ wà tí mo ti rò pé ọjà bàbá tí mọ́tò òde tọ́ka àtọ̀kadà òde tẹ́kọ̀ tí ọba tó wà lọ kò tún ní padà aláyé àlùkí àbọ̀ ni kò sẹ́ni tó padà tó bá ti lọ ti páyì nìyẹn gódó kọ bàgì ọ̀run ni ẹ̀fún. ìbéèrè karùn-ún tó jẹ́ ìkejì ó dàbẹ̀ ní pé ìgbéraga ti wá dé ní sẹ́wọ́n bẹ́ẹ̀ jókòó dáadáa. tí mo ti mú first one. bẹ́ẹ̀ bí ẹ̀fẹ̀ náà àfi kejì bí ẹ̀fẹ̀ bẹ́ẹ̀ tó bá ti gbà kejì ó ti win. ìbéèrè karùn-ún tó jẹ́ ìkejì onítèmi òkè ọ̀hún ó lóun nífẹ̀ẹ́ mi ju gbogbo ohun tí mo bá ti ṣe ni ó ń bá mi ṣe kí ni onítèmi ọ̀hún. onítìyín. bẹ́ẹ̀ onítìyín. onítìyín òkè ọ̀hún. onítìyín òkè ọ̀hún ó lóun nífẹ̀ẹ́ yín jù gbogbo nǹkan tẹ́ bá ń ṣe bẹ́ẹ̀ dúró báyìí á bá yín dúró bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jókòó á bá yín jókòó bẹ́ẹ̀ rìn síwájú á tẹ̀lé yín. òjijì nìyẹn. ẹ̀dẹ̀ lẹ́ẹ̀mọ́. òjijì nìyẹn. Pàṣọ ti gba méjì nínú mẹ́ta ìgbéraga ò ní jẹ́ ìsinmi. ọmọ fúlẹ̀s ó yá ìjókòó yìí tún yàtọ̀. kí ló ṣẹlẹ̀ ọlọ́ ẹsẹ̀ ló kówó lọ yan kan yìí ẹ wò dáadáa ọlọ́ ẹsẹ̀ ló kówó lọ yan kan yìí west. ẹsẹ̀ ló kówó lọ. èèyàn kan yìí ohun tuntun ẹ̀yìn ò tí gbọ́ yẹn. mi ì gbọ́. ò bá wọ ọgbọ̀n nǹkan tó sókè tẹ́sẹ̀ ò bá ti dà olóyè gbàgbé ẹsẹ̀ ló kó lọ yẹn kan yẹn pé kan yẹn wẹ́sẹ̀ ó lè wọ tíá jeans wọ kíní kan jeans wọ kíní kan ẹ̀kọ́ rẹ̀ jeans ẹ̀ bá west ẹsẹ̀ ló kó lọ yẹn kan yẹn west. ẹsẹ̀ ló kó èmi tún ti gbọ́ kan lé nìyẹn ẹsẹ̀ ẹ̀dùn jẹ́ kí mi náà ṣẹ̀ṣẹ̀. àná ẹsẹ̀ kó lọ èèyàn Rihanna lẹ́yìn ẹsẹ̀ ló kó lọ èèyàn Rihanna ẹsẹ̀ ló kó lọ èèyàn Rihanna onímọ̀-àjẹ́ yàrá. ìbéèrè kẹsàn-án tó jẹ́ ìkẹta igba ọ̀pá mi kan láéláé igba ọ̀pá mi kan láéláé ojoojúmọ́ ni igba ọ̀pá yìí ń lu agogo agogo ọ̀hún kò dún bẹ́ẹ̀ ni kò ya. ọ̀pá aago yẹn ọ̀dẹ̀ dùn kò dẹ̀ ya. kò dẹ̀ ya. ẹ̀yà ara ni. ẹ̀yà ara ẹ wá sí màtẹ gbélé kò ní mí ni 2/3 ti wà lẹ kò sí wàhálà ẹ sọ fún mi kí ánsà. ẹ mọ̀ ẹ ṣe ẹyinjú àti irun ìpéǹpéjú. àyẹn rẹ ayọ́kẹ́ máa wá kiri
báwo ni fẹ́ mọ̀ yẹn. ìbára yín ló wà ojoojúmọ́ ló ń la gbogbo tẹ bá ti ń wo tẹ bá ń wò báyìí ló ń ṣẹ́jú ló ń ṣẹ́jú. kò dẹ̀ dùn kò dẹ̀ kò dẹ̀ ya kò dẹ̀ ya. ọlọ́run àgbàdo àyìn. àmín àti ti yín náà. ẹ jẹ́ ká mo tí o bá tírì kò sọ̀rọ̀ mo ti win. ẹ ti ẹ gbìyànjú ẹ̀yin gan ẹ lérò pé ẹ lè gba méjì nínú mẹ́ta. tí mo tẹ̀ fi àmọ́ tí ń wò pé àbíkọ́sí kiri ti máa wò ẹ́ lómi ò gbà kọ̀ọ̀kan rárá tí máa wò ní máa wò gbé ìjọ tí wọ́n lọ fi kiri bàbá ọ̀ ibi ìfà wàhálà gan o èmi wọ́n ti ní máa ní pé ìjọ tí wọ́n máa wá sórí ètò yìí tó ní máa ń wo gan máa ń wò àwọn kan tí mo fi pé Yorùbá ni wọ́n pé Yorùbá náà ṣe ń skul wọ́n débi èmi wọn mo fa tírì èmi kò ní rí kọ̀ọ̀kan Yorùbá lẹ́nu ìtọ́gbà wọn ṣe ń skul adájọ́ mi kò gan ọ̀dàgàn fẹ́ ìkókọ rẹ̀ ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ la rí méjì mú yẹn. ìgbéraga dé Pasuma tún fi kọrin. máa tún lọ gbajúmọ̀ wọn tún mú méjì wọ́n lọ sí ṣòó láyà mo mú méjì nínú mẹ́ta ẹ̀mí ń kọ́ṣẹ́ tí mo rí ẹ̀mí ń kọ́ṣẹ́ tí mo rí mo méjì nínú mẹ́ta mo gba méjì nínú mẹ́ta ẹ̀yìn kọ́ ìgbà tẹ́yìn lọ mélòó lẹ́mú bọ̀ ó pàtó mo méjì nínú mẹ́ta pàṣọ mo lọ sí Gbajúmọ̀ ètò ṣòó láyà mo mú méjì nínú mẹ́ta pàṣọ. Alhaji Alabi ìdí tá a fi gbé abala ìkàlẹ̀ kì í ṣe láti mọ ẹni tó gbọ́ Yorùbá jù bí kò ṣe pé ká fi máa dára wa lẹ́kọ̀ọ́ nítorí a fẹ́ kí àṣà ìṣe àti èdè Yorùbá kò parẹ́. ìyẹn dà torí pé ó wà very important kí ni yìí kò tó yìí tó jẹ́ ti Yorùbá rẹ̀ fi ń bèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn èèyàn torí mo fẹ́ lè sọ pé ilé mi gan sọ Yorùbá sáwọn ọmọ kọ́ má lọ di pé in 10-15 years time nínú gbogbo àwùjọ Yorùbá ti lè sọ Yorùbá ló máa jẹ́ celebrity. ṣé ẹ gbọ́ oko ẹ̀dẹ̀ ni àwọn kan ti ń ro lọ. ọ̀nà nígbà because ti ń lọ sọ́nà bẹ̀ sọ́dọ̀ àwọn nǹkan tí ń pèlè ẹnìkan ti jọ sọ lé ní ilé mi ní kọ́ má lọ di pé létà níbi táwọn àwùjọ kan bá wà tó ti ń sọ Yorùbá tó ti ń ṣe pé ẹbẹ́ tó bá sọ Yorùbá láàrin wọn nìkan ló máa jẹ́ celebrity pé àìwọ́n ló sọ Yorùbá mẹ́ ẹ mú wa ó ti dògo nìyẹn ó yá ẹ fún ní tó yẹ kán fún ẹ máa sọ Yorùbá sọ mọ bàbá Wọlé Ṣóyínká kéèyàn bá lọ sọ́dọ̀ wọn tó bá ti bẹ̀rẹ̀ orúkọ ẹ tó bá ti wọ bẹ̀ pé kí lórúkọ tó bá ní Wasiu Alabi lórúkọ mi ẹ ní sóyìnbó tó máa fi kó bẹ̀. ilé Wọlé Ṣóyínká sẹ́ ẹ ní sóyìnbó tó máa fi kó bẹ̀ tó bá ti gbọ́ pé kí lórúkọ tó bá ti ní Jimoh Busari mò ń jẹ́ ẹ ní sóyìnbó tó máa fi lọ. Jimoh ló ń jẹ́ Jimoh yẹn English ni. àbí o. Yorùbá lẹ́ẹ̀ máa tó máa fi lọ ẹ lè mú sọ ẹlẹ́yìn mo sọ lórí program tó ń sọ ìta ẹgbà tó bá lọ lé Wọlé Ṣóyínká sẹ́ tó bá ti kàfi tó bá ní Benedict Wàhà ló ń jẹ́ ó ti tọ́ ẹ máa jọ sọ òyìnbó sọ àti òkú òkè sọmọ Yorùbá wọ́n tó bá ní Dọ̀tun Fọlájìmí ló ń jẹ́ ẹ̀ ní sóyìnbó tẹ máa fi ṣe tán. ṣó tiẹ̀ wá ṣe é ṣe ká gbóyìnbó lóyìnbó lọ. no àwọn yẹn náà mọ̀ pé òkè Yorùbá yà àwọn ò fẹ́ kó lọ no national language wa ni lóòótọ́ fine because ó dàbí French náà ni wọ́n tó bá jọmọ Burkina Faso wọ́n tó jọmọ Cameroon wọ́n tó jọmọ Tanzania tó o bá ti gbọ́ French ọmọ rẹ pé o kàwé nìyẹn gbogbo náà ní language wọn lu wọn báwọn náà ṣe ní Yorùbá ta ní Yíbò ta ní Eégún ta ní àwọn náà ní èdè wọn nílùú wọn but general language wọn tó jẹ́ French yẹn wọ́n fi pẹ́ tó bá ti kàwé ló máa ń gbọ́ so ní bóyá ìbéèrè ní English mi náà nìyẹn wọ́n ti fi pẹ́ wọn tó bá kàwé torí ẹ̀ ní Warri ṣe differentiate ara wọn kó lára gbogbo Naija ẹ̀rí pé àwọn Warri náà máa ń sọ pidgin àwọn ọ̀run anyway àtàwọn wà bóyá àwọn Big Brother Africa ń sìn wọ́n pè yàn kan ní Efe ń bẹ̀ ó sọ fún Big Brother fúnra rẹ̀ nígbà tó ń ṣe kíní tó ń interview ẹ̀ ó sọ fún ní yeah I can speak English very well with you but nǹkan táwọn èèyàn mi lè communicate pẹ̀lú mi tán lè gbọ́ òun ní pidgin yìí nílùú ibi tí mo ti wá so ẹni bínú tó bá fẹ́ ṣe interview fún mi bí o lè máa bẹ́ẹ̀ sọ English but má ti dénú house pidgin ló máa sọ pé ṣé ó allowed tí ó bá ti wà allowed ẹ̀ kó o máa lọ so ó mọ̀ pé bí nǹkan tí Warri ń sọ nìyẹn ó lè má sọ yìnbó bí ọ̀pẹ rẹ̀ fáwọn ará Warri wọn wetin dey talk brothers abeg make come to our level abeg come our level all this one wey dey talk they go tear your wrapper o all this one wey dey talk like say na you and me Queen Elizabeth na start this Nigeria talk the one wey you hear now and lọ play bẹ́ẹ̀ and okay boss wetin happen the thing dey down okay wetin dey down the thing dey down wetin we dey bring it now you know wetin we dey talk. Give us àwọn lọ́wọ́ sọ yìnbọn this one na Englishman sit down for there àwọn òráyè wọn fẹ́ gbóyìnbó
sọ pidgin tó jẹ́dẹ̀ wọn tẹ́lẹ̀ eré àwọn ọ̀dẹ̀ wọ̀rí tó ń differentiate ara wọn Káwa Yorùbá wọ́n máa náà sọ ká pé ṣe wọ̀rí tiwa. no dey carry last kí ló dé Yorùbá wa fẹ́ máa carry last báyìí because bá sọ fún àwọn ará Yorùbá sí pé because bẹ́ẹ̀ mo wá sórí irú program yìí jẹ́ program lóyìnbó sí kọ́ wá débẹ̀ kó tó máa sẹ́kọ̀ọ́ ní kọ́ tó máa sẹ́kọ̀ọ́ ní pé ẹ̀yin tèmi àwọn máa sẹ́kọ̀ọ́ lọ school rárá Etí ẹ̀ kàwé kàwé. kankan bí ṣe sọ Yorùbá mi tó ti sọ Yorùbá sọ Yorùbá. Àwọn Yorùbá ẹgbẹ́ wa náà dẹ̀ ló máa sọ bẹ́ẹ̀ o. Ẹ̀mí káwọn àwọn pé àwọn kan láwọn antagonists nǹkan táwọn yẹn wà fún ni àwọn critics wà nǹkan táwọn yẹn wà fún ni àwọn máa criticize ẹ̀ pa ni táwọn ti ẹ̀kọ́ ẹ̀jẹ̀ tẹ́lẹ̀ tẹ́tí wàá lọ ṣe mistake Ọlọ́run bá mú ẹlé wọn lọ́wọ́ báyìí Ọlọ́run bá mú wa láwọn tí ò fẹ́ràn wa lọ́wọ́ Ọlọ́run á gbàdúrà wa. Ká tó kúrò ní abala yìí Alhaji mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín àwọn obìnrin báwo lẹ ṣe ń ṣe é torí a mọ̀ pé gẹ́gẹ́ bí iṣẹ́ tẹ́ ẹ yàn láàyò obìnrin á pọ̀ báwo lẹ ṣe ń ṣe ìyàwó mélòó ló wà nílé. abẹ́ẹ̀rọ Ọlọ́run ní ara mi sì bù máa ṣọ abẹ́ẹ̀rọ obìnrin lẹ mú báyìí lẹ mú kékeré yìí ẹ má mú kékeré ọ̀rọ̀ yín náà ni ẹ̀yin náà wà nù wọn ọ̀rọ̀ yín ò ṣe mú kékeré a lè ṣe láì rè wọn wọ́n ibi táwọn ọkùnrin bá wà ká kóra wa jọ síbi ìsìn ká pọ̀ ká tó bí 30 níbi ká tó bí 30 ká pọ̀ ń bí tí ó bá ti sí obìnrin single bẹ̀ obìnrin ọ̀ níwá òkè wọ́n tí obìnrin ẹ̀yẹ kan máa ti wọnú bẹ̀ báyìí sìn ẹ máa rí ọgbà àwọn bọ́ọ̀sì àwọn àbẹ̀sí ní forí gbára wọn ni àwọn àbẹ̀sí forí gbára ẹ̀yẹ kan tó kọ̀ wọlé yẹn àwọn àbẹ̀sí forí gbára wọn ni pé wọ́n máa túnra ṣe wọ́n máa rí sọ́yìn máa túnra ṣe wọ́n sọ pé àti bàtà náà ó fẹ́ kó rí kọ́ everybody máa bẹ̀rẹ̀ sí ní ṣó ààrẹ ibẹ̀ ẹ̀ máa change so amúlùdún ni wọ́n ṣe máa nì èèyàn dẹ̀ gbọ́dọ̀ tún jẹ́ kó pọ̀ jù pé tó bá tó ti pọ̀ jù náà ó tún máa affect so bọ̀kọ́ lọ́wọ́ máa kọ́yọ̀ mọ̀ ṣe in between èmi gbàtọ́lọ́wọ́ tún máa bẹ̀ mí ṣe tèmi dáadáa àkọ́bí mi obìnrin ni ìkejì obìnrin ni ìkẹta obìnrin ni sọ Ọlọ́run ṣe dáadáa fẹ́mi pé kó ìmì fẹ́ràn obìnrin kóbìnrin bẹ́ẹ̀ mi gbé ọwọ́ ẹ̀rọ lobìnrin o ẹni tóbìnrin bá ti fẹ́ràn gbogbo nǹkan àwọn máa dá ni mo dẹ̀ fẹ́ràn ìyá mi Àdìjá Kúbúrà sọ obìnrin náà ni ẹ̀yin obìnrin gbé fún yín o Ọlọ́run á jẹ́ rí yín pẹ́ o mo níyàwó mo ń dágbé ni Ọlọ́run ṣàánú mi àwọn ọmọ mi níyàwó mi o. ẹ̀yin ò níyàwó ẹ̀ ń dágbé ni. àwọn bínú ẹ̀yin ń pògo méjì pọ̀ á pògo àti márèjì pọ̀ wọn kò yé papọ̀ kò máa mú kanu méjì ni oníkàlùkù máa yẹ star ìwò àwọn kan tó bá ẹ lára mu tó bá wúra ẹ àbí kàn jíṣẹ́ ẹ̀fẹ̀ àbí kò rẹ́ni sọ fún ẹ ẹ̀kan rí pẹ́lú mi a máa ṣe wedding a máa fọ́ a ṣe lè a fọ́ a ṣe lè ẹ̀dẹ̀ rẹ lómi tí ó wedding kan adé máa dá so ìwé yé wedding náà fi ń gbógo lògó fi ń jáde ni aláyẹ sọ mi ẹ ṣe mi. ẹ̀rí tí mo mí kanlẹ̀ ẹ ṣe mi. kọ́lọ́hún ṣàánú wa àmín kọ́lọ́hún má jẹ́ kí a rí dààmú Alhaji gbogbo bá a ṣe ń rí yín tínú wa ń dùn Ọlọ́run wà ní ṣe yín ní ẹni tá a máa rí tá a máa pò ṣe ayé tí ń gba tiyín wọ́n nífẹ̀ẹ́ yín ẹ̀ ní jọra yín lójú ẹ̀ ní ṣubú dànù ìláṣẹ lọ́wọ́ Ọlọ́run Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. Alhaji máa ń wo àwọn eré yín míì tẹ́ bá ń ṣe tó jẹ́ pé tẹ́ bá bẹ̀rẹ̀ orin àti ijó wọn ń wá yín tì ń bẹ̀. ṣé wá rí mi kékeré tí mo wà níwájú yín yìí mo nífẹ̀ẹ́ ijó díẹ̀. èmi kan máa ń rí tí wàá wò yìí ijó yìí náà ni àfi bí àfi ṣe ijó yìí rí àkómọ́lẹ̀ wá kí ló ṣe màmá yìí báyìí màmá yìí jókòó kó ṣe tàbí òfin ẹ̀ tó gbé wá ijó yìí ni àfi ijó yìí àfi ijó ni woman yóò rí jọyẹ jó kékeré o nǹkan tó kọ̀ sí wàhálà ẹ̀ nìyẹn so jẹ́ tẹ́mi náà bá lọ sórí programu yìí àfàìmọ̀ àpò mi àti ìrìnlẹ̀ náà. Aláàjì ìṣẹ̀lẹ̀ tún bú mi o. ìjọ wà lẹ o. ẹ kó wá ní. mo kó wá tírélà náà fẹ́ lóòdù ẹ̀ wá bẹ́ẹ̀ báyìí. ẹ kó sí àpò gidi. àpò mi ò lè gbà. àmọ́ ẹ wá tún wá gbó èmi tí ẹ wá tún bá gun èmi kò tún wá ní gbà fún yín ṣé ó dá ṣó tán. bẹ́ẹ̀ láìka ohun tẹ́ filẹ̀. láìka ohun yẹn. bá a lè fẹ́ sí. ok left handed ni kò sí ọ̀nà tẹ gbé wá tí èmi gan ò ṣe kí ni tí èmi gan ò tún gbà. ẹ̀yà ẹni ṣọlẹ̀. ṣó tán àbùkù ẹ má lọ máa fún èmi lóhùn lórí ètò yìí. kò sí wàhálà Ojindo ni ẹ fi bẹ̀rẹ̀ o. kí lẹ pé. Ojindo. kí ló ń jẹ bẹ́ẹ̀. àwọn tán ṣé ibi tẹ bá gbà ọ́ lé gangan nìyẹn Ojindo ni kẹ́ fi wọlé o so ló wàá pè é. abala Gbajúmọ̀ ń jó òun ló kàn báyìí Aláàjì ẹ bá mi gbóhùn sókè lọ́hùn kí mi àtàlẹ́ fi fẹ́.
lóòótọ́. ṣe bẹ́lẹ̀ kó wà ní. àbọ̀sọ́ ìbí mi gan bẹ́ẹ̀. àmẹ́yìn tẹ́lẹ̀ kó wá pé màá gbà. ṣé ìbí mi gan bẹ́ẹ̀ gba àwọn tá a bá ń wò ẹ̀ sábà ń là wọ́n ni. ẹgbẹ́ mi gan kó wá ni mo sọ fún yín. àmọ́ ṣe mọ̀ pé gbogbo ẹnu tẹ̀yìn ilé ẹlẹ́ẹ̀kọ́ sápò méjèèjì ẹ̀ tún kó sínú mo wá ní pé nínú kéèyàn kan lórí ìdúró kan mo ti mú jóbi mo ti mú system bíi mẹ́rin wá. mo ti fún yín lásán tó mo ti fún yín ní dáàbò mo ti fún yín ní ṣọ́ọ̀kì mo fà gbogbo ẹ̀ mo fún yín kàn ń wálẹ̀ kàn ń dìde kàn ń wálẹ̀ láti pé ẹ̀ ń ṣiṣẹ́ ní gallon company ẹ̀rí kan wà lóṣù kan wà rẹ̀ ebi ti fún yín mo kọ́kọ́ fún yín pé òun dà mo tún fún yín lélẹ̀ mo tún fún yín lé mo tún fún yín lọ ní mo kó wá gidi mo tẹ̀sí wá tún dáàbò tẹ̀tún wá tún dáàbò ẹ̀ wọlé tún fẹ́. oyin fẹ́ fún mi náà ó ti tó. ẹ̀yin kan fẹ́ràn jù bí ṣe máa ń wo yẹn máa ń pa ọgbà àwọn tó máa ń rí láyò máa ń pa ọgbọ́n láyò lórí kiri tí wọ́n ti wò yẹn wọ́n ilé rẹ̀ pé ẹgbẹ́ mi gan bẹ̀. mo bá yín bẹ̀ èmi náà rí bẹ́ẹ̀. ẹ fún mi gift mi. kí ló dé ìjà lẹ fẹ́ fi gbà á ni. ẹ bá ti mọ̀ pé mo ń wí torí máa ń wò kẹ́ máa ń fáwọn èèyàn gift kẹ́rẹ́ ní fẹ́mi ẹni ò ní yọ àwọn fẹ́mi gift tèmi náà nǹkan tó mo ti ó dá kéèyàn máa wo oru program kan kéèyàn tó wà lọ bẹ̀ so wà á ti mọ̀ nǹkan tó ń ṣe ń bẹ̀ kò ní ti dáhùn àti fún ẹ nìkan ẹ máa béèrè ẹ̀ èyí tí wọn bá ti ṣe ẹ wo mo mọ kẹ máa ń ṣe báyìí o. ẹ tí ì ṣe o ó yẹ ṣe o. àwọn ṣàṣàyàn màmá tó máa fún yín lẹ́bùn pẹ̀pẹ̀ fáwọn èèyàn ẹ fún mi. ẹ ti wo ètò yìí jù. èmi pẹ̀lú ètò ìjọ wà ní. ẹ wò ó dànù ẹ wò ẹ tiẹ̀ mọ bínú mi ṣe ń dùn bẹ́ẹ̀ ṣe sọ. èmi pẹ̀lú ètò ìjọ wà ní. mi gbọ́dọ̀ wá wò jọ́tà gbé símọ́ dọ́kítà wa mo wò. lóòótọ́. jọ́tà gbé sími wa tẹ bẹ̀rẹ̀ èjì ẹ̀ mo wò. jọ́tà gbé sẹ́fì àlàó wa jọ́tà dún wa tẹ ní ọmọkùnrin ò gaṣá. mo sọ bẹ́ẹ̀. ẹ̀yin ọmọ ga tẹ́lẹ̀ ẹ̀yin kan máa ń wo sí tí mo ń wo bẹ̀rẹ̀ láti sọ tẹ́lẹ̀ báyìí wọ́n máa ta àwọn ọmọ mi àbí àwọn tọ́ iṣẹ́ lọ́dọ̀ mi tó bá ti fẹ́ bẹ̀rẹ̀ wọ́n máa sọ fún mi pé wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ tó gbajúmọ̀ wọ́n fẹ́ bẹ̀rẹ̀ gbajúmọ̀ wọ́n mọ̀ pé fẹ́ fúráìtì mi ni because fẹ́ mẹ́tọ́ gbé wá fẹ́ wọn bọ́ yẹn ṣe fẹ́ ti bẹ̀ kọ́ yóò bá fẹ́ ti bẹ̀ àmọ́ yẹn kọ́ táwọn náà ti lọ sọ lórí state ẹ̀pọ̀ orí gbajúmọ̀ láti rí. ẹ wo àwọn èèyàn ń pàtẹ́wọ́ lé ẹ wo gbogbo nǹkan tẹ̀ sọ yìí tí ló ń jẹ́ kí inú mi dùn ẹ ṣe gan ni ẹ ọlọ́run á túbọ̀ máa gbọ́wọ́ tẹ̀yìn náà sókè iṣẹ́ yín ò ní dìṣẹ́ ẹ wo ó ní nǹkan kan tí àwọn olólùfẹ́ yín tí wọ́n mọ̀ mọ́ yín nǹkan yẹn ni mo dẹ̀ fẹ́ kẹ́ fi dágbére fún wọn àwọn àṣà lóríṣiríṣi tẹ máa ń jù fún wọn. bẹ́ẹ̀ máa jẹ́ ẹ̀gan nìyẹn wọ́n kàn án yẹn ni ó ṣe irú yẹn kẹ wá tún fi orin kẹ tún wá sí kí má sọ̀rọ̀ jù gbẹ́ ẹ̀bùn náà bá wọn tèmi sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́. ẹ̀bùn yìí ṣáà ni. orí ẹ̀bùn yìí lára o. ó dà ẹ ṣáà máa ẹ wò ó láti ọ̀dọ̀ olóòtú àgbà ètò gbajúmọ̀ àti iléeṣẹ́ ApreelTV oríṣiríṣi nǹkan ló wà nínú ẹ̀ ẹ̀yin náà rí wọ́n ní ká fún yín nìyẹn eléyìí láti ọ̀dọ̀ ẹni tẹ́ ẹ dárúkọ náà Dúpẹ́ cosmetics ní gbogbo èèyàn wọ̀ sí ṣàìṣàì. èrè bàjẹ́ sáré bàbá cosmet yálà ìyá anybody èrè bàjẹ́ ọgá ìkẹta rẹ̀. àwọn àṣà yẹn ni eléyìí láti iléeṣẹ́ MTN àwọn náà wọ́n ní ká fún yín lẹ́bùn. MT gbogbo yẹlò kò sí èrè mo lè gbé dání sin ayé ìgbà kan mo lè gbé dání bọ̀ nísìn mo lè gbé dání kò sí àbọ̀ tẹ́lẹ̀ má gbé wá gbà kan yẹn má kó bá mi wọ́n nísìn mo lè gbà mo lè gbà ó yá ohun yẹn mi kàn ní ṣèpò lówó pọ̀ náà nìbọn àwọn kan tí mo kókó owó yẹn jẹ ẹ̀yin náà mo fún ọmọ ó fẹ́ mi ọ̀rọ̀ àgbàdo ẹ ṣe o gbogbo iléeṣẹ́ ṣàṣàyàn màmá ọ̀gá producer àbíkẹ́rẹ́ pé wọ́n àti iléeṣẹ́ MTN ẹ bá rẹ̀ràn tí wà wá bá mo ti free sí o ẹ lè yọ o ambassadoria ẹ yọ ẹ rìkọ́dù ẹ̀ mọ́ ẹ má gé o kò sí wàhálà yóò da alágbára lọ́gbọ̀n ẹ̀yìn tèmi ẹ̀ ń wo ètò yìí yóò da ọ yóò rọrùn o gbogbo àmàdà gbogbo àmàjúnà o ètò yóò ní bàjẹ́ o látúndúrí atọ́kùn àti gbogbo ẹ̀yin crew tẹ̀jọ́ ń ṣe ní regret gbẹ̀ ṣe dálẹ̀ a tún máa gbòòrò ni kò ní di ètò tó ti ṣe rí tí wọn wàá ṣe mọ́ ọlọ́run á jẹ́ kó tó bá máa lọ sókè gbogbo ẹ̀yin tẹ́ fún alẹ́bùn yìí náà iléeṣẹ́ yóò ní jóná yóò máa dá yóò máa dùn ẹ̀yin tèmi láti máa wọ ẹ̀yin lọ kò sí ẹ̀yin kò sí èmi ẹ̀yin kankan ń jẹ́ páàsì yàrá àṣìṣe ń dùn tó ń dán ẹ̀yà àwọn pé ṣé o Fuji ẹ̀yà mọ̀ ọ̀gá ńlá ìjọba tó ń kọ́ bíríjì tẹ́ everybody ṣe kí ni ní gbogbo wọn tó ń gbàgbọ́ tọ́mí ńlá bíríjì ìjọba ló kọ́ iṣẹ́ ọba ẹgbàgbéwé yáàpù ẹ̀yà àti rí 4 million bíríjì tó fẹ́ kọ́ ìjọba ló fẹ́ kọ́ ìjọba ẹ̀gbọ́n ó yẹ forin dágbére fún wọn. ẹni orin ni kẹ́ fi dágbére fún wọn. pé mo tún gbọ́dọ̀ kọ́ tù kọrin ni. ẹ láti kọrin. àwọn nǹkan báyìí. ẹ láti kọrin. ẹgbọ́n ṣe báṣọ tí jáde o abẹ́kọ̀ ìjáde tí o bá ìjáde o ọjọ́ wo ló máa jáde everybody ń sọ
kan lè tètè rántí wọn o. Pasuma Ajibola o, lábàáká Ajibola o, orí ẹ ló dùn mọ́ àgàn bàbá ìjó lọ́jọ́ kan àti wa òkè òun náà ń wí ṣùgbọ́n tó bá ti gbòòrìn Alabi Ajibola wọ́n máa wá satisfy wọn lórí ẹ̀ ṣàkíyà wọn kí ni tẹ̀gbẹ́ pọ̀n sẹ́yìn ó gbọ́dọ̀ fẹ́mi nìkan ṣé mo lè wá ní kejì sí ẹ bí dọ́yìn mi kò kọ̀yìn ká jẹ́ wá màdéwà rí ẹ ṣe ìyá nìyẹn. ẹyẹ lólùfẹ́ ètò Gbajúmọ̀ ilé tiwa tó lọ báyìí ẹ ṣé ẹ kú àdúrótì ẹ kú gbà gbogbo wa ayọ̀ àti ìdùnnú tí èmi Adédoyin fẹ́ fi yín sílẹ̀ ní pẹ̀láṣẹ lọ́wọ́ Elédùmarè òun náà ni màá tún bá yín nígbà míì tàbá máa tún mú ètò Gbajúmọ̀ wá sí ojú amóhùnmáwòrán yín kó tó wá dìgbà náà ẹ má gbàgbé pé sìmí títí òun làwọn sìmí títí sìmí jìnà làwọn sìmí jìnà ká sinmi títí kò dàbí ká báni délé kò dàbí ká jọ lápẹ̀rẹ̀ òṣèré àdúrà tèmi sí yín ni pé kí Ọlọ́run Elédùmarè kó má kọ àtúbí gbogbo wa kó tó dìgbà náà ńkọ́ láyọ̀. ẹ káàbọ̀ sílé agbára pa àṣẹ kò wọ́n ní mo lẹ́rù kú mo ní disciple Tóyìn tẹ bá rí mi ẹyẹ máa ṣọ̀tẹ̀ kó apá wọ́n ní mo kárí sódà sókè mo gapá àwọn rí ọ̀gá.